Ẹ̀yin èèyàn mi, mo ti sọ pé mo ti ṣe final video mi lórí Sisi Alagbo, but since we are already here at the latest development tá a rí, ẹ mọ̀ pé mi ẹlẹ́yà tí mo láìkí àmẹ́bọ̀ gan, so ẹ jẹ́ àgànú sí. First thing first, I say it with everything I have. I am not ashamed of Sisi Alagbo. I did not condemn what she did. Ẹ jẹ́ repeat ara mi. I am not ashamed of Sisi Alagbo, and I did not condemn what she did. First thing first, ni pé ṣé rí ẹlòmíì gan kò ṣe threesome, but the way bó ṣe ń toss around inú bedroom ó worse ju èèyàn tó ṣe threesome lọ. These are adults. Ṣé ti understand me then? This is what they both want. Sisi Alagbo ló fẹ́ o, ọkọ ẹ̀ ló fẹ́ o, ó wu àwọn méjèèjì ni. Èèyàn ò lè sọ pé kò tọwọ́ bọná kò dẹ̀ tọwọ́ bọná, kò possible. Ó wu àwọn méjèèjì ni. Wọ́n dẹ̀ jọ ṣe kí ni wọ́n jọ gbádùn ẹ̀. Is there anybody inú fídíò yẹn? Èmi ò tí ì rí fídíò yẹn, àwọn picture tó ń jù náà ni mo fi orí gbé o, àti gbogbo nǹkan táwọn èèyàn ń sọ. Kí ló kàn mí pẹ̀lú? Mi ò lè máa wá nǹkan àwa má busy ju gbogbo yẹn lọ. Is there anybody with ẹ̀yin tẹ́ ẹ ti wo fídíò tí ò gbádùn ara ẹ̀ nínú fídíò? That is it. Ṣebí mò ń gbọ́ lẹ́nu Hakeem tó sọ pé àtẹ bá rí Sisi Alagbo bó ṣe bẹ lójú ayé ló ṣe bẹ lórí oko. Wọ́n ní ṣe ló fẹ́ para ẹ̀ sórí díìkì. Wọ́n jọ gbádùn ara wọn ni. Ọkọ náà tó ń fa ayọ̀ kúrò níbì kan tó ń kì í bọ̀bò míì, tó ń fa ayọ̀ tó ń kì í bọ̀bò míì. Wọ́n náà tún fi ice block ṣògbó according to nǹkan tó wu anybody ló ṣe. Àìmọye ìyàwó tó wà ní ọkọ tó ń ṣàgbèrè. Àìmọye obìnrin ìyàwó tó ń dó ọkọ ọlọ́kọ. Ọ̀rẹ́ ń bìtì ọ̀rẹ́. Ọkùnrin míì wà ó ti ní family míì sí Nàìjíríà, kò dẹ̀ jẹ́ kí ìyàwó ẹ̀ labroad mọ́. Ṣé rí ilé ayé yìí, ẹ má sọ pé threesome yẹn ló burú jù. No. Ṣé rí people are like animal to me. Ìlú òyìnbó ló jẹ́ kí n understand pé animal làwọn èèyàn, kò sí position tó ti lè dóra wọn. Mo ní eléyìí tí mo tún rí tó tún sọ pé igi bedboard àbí board bed àbí ẹ bá ń pè, wọ́n á tún kó kà sí, wọ́n á tún kọ́wọ́ sí báyìí. Wheelbarrow style, chicken style. Kí ni bó bá ṣe lè ṣe sí ni kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ. Dídó dẹ̀ lóbò. Kí lójú ò tí ì rírí? Wọ́n ní wọn ò lè fokó kékeré dẹ́rù bá arúgbó. Ta ni ò dẹ̀ kí ń dóko? Ṣé mọ̀ pé tí kinní yìí ò bá leak ẹ̀ ní mọ̀kàn wọn ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn? Àwọn tó dẹ̀ tó ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn bá ṣe ń sọ̀rọ̀ ẹ̀ wọ́n sì pọ̀ ń tà. So kí wá ní ṣé ń fún tì ń bẹ́? Ẹlòmíì wọ́n á borí, wọ́n á bo gbogbo nǹkan tó ń dánwò. Wọ́n ní until when you are cast, everybody is a saint until when you cast. Mo ń gbọ́ tó sọ pé fídíò yẹn ilé ọkọ ló wà tó ti ṣèrànù, ọkọ ẹ̀ lè dànù kó tó fẹ́ Engineer Alagbo. Wọ́n tètè fẹ́ ra torí pé kí fídíò yẹn má bàa leak. Àti wọ́n fẹ́ ra o àti wọn ò fẹ́ ra o. Wọ́n ṣáà ti fẹ́ ra àrà tó bá wù wọ́n. Kán múra wọn báyìí, kán máa kunra wọn sí wẹ́wẹ́ nínú bedroom na dem sabi. Bẹ́ẹ̀ ni ìdájọ́ tèmi nìyẹn. Kí lójú òrìrì? Kí lohun tuntun lábẹ́ ọ̀run? Ẹlòmíì wà gan, ọkọ ẹ̀ ò sí láṣọ wò, àwọn tó ń dájọ́ onídẹ̀tí ni, aláìlẹ́jìtì ni. Ẹlòmíì wà ìyàwó kó ń jẹ́. Most of gbogbo ẹ̀yin tẹ́ wà lórí tẹ́ dé speaker and sí báyìí kò sọ́kọ náà ni. Ẹlòmíì gan torí ẹ̀sìn ló ṣe lọ tira ẹ̀ mọ́kọ lọ́kọ. Kí lẹ wá ń pọ́n lé? Ẹlòmíì wà bó ṣe wà yẹn kànga lòbó ẹ̀ gan kò ṣe pàṣàpàṣà ni, kò sẹ́nibọ̀dì tó fẹ́ dúró. Wọ́n bá ti jẹ́ báyìí wọ́n jajùlẹ̀, wọ́n jajùlẹ̀. Mélòó ni speaker tó wà nílé ọkọ lórí social media? So báwo ló ṣe wá jẹ́ ìyẹn fẹ́ dájọ́ èèyàn tó jẹ́ ìyàwó ilé èèyàn kan? Ẹ jẹ́ kán fi wá àwọn dára tó bá wù wọ́n. As long as kì í ṣe mi lára ro, ìdẹ́nṣọ́bù mi náà fi àìsì sí, kò sí wàhálà. Kò sí wàhálà. Ṣé rí fídíò yẹn? Reason tí mo sọ pé mi ní dájọ́ ni pé kò sẹ́nibọ̀dì tó record ara wọn tó wù wọ́n kó leak.
àwọn èèyàn ń ṣèdọ̀tí. Number one, tẹ́ bá ti lè dóra yín onídọ̀tí ni yín, ẹ gbà bẹ́ẹ̀. Tó bá ti lè dó ọkùnrin àbí tọkùnrin dó ẹ, you are both dirty. Kò sí pé kíní, you are not different from a dog. Báwọn ajá ṣe máa ń dóra wọn yẹn kò sí yàtọ̀. Ṣẹ́yìn gan ò ṣe dọ́gì ni. Tẹ́ bá borí ṣé wọn ò fún yín dọ́gì ni. Ṣájá ni yín ni. Ṣájá ni yín ni. A lot of people complain about ọyàn ó ti dànù, ó ti dà pàǹdọ̀rọ̀. You know, this is body shaming women. Gbogbo èèyàn kọ́ ló máa ní perky breast. Kì í ṣe pé tóbìnrin bá ti ṣèrànù, ìlú yìí ló tún jẹ́ kí n mọ̀. Ẹ gbọ́dọ̀ kàwé to one level tó jẹ́ pé ẹ máa understand pé kì í ṣe gbogbo obìnrin tó ṣèrànù lọ́mú wọn dànù. Ẹlòmíì ọmú ẹ̀ ò dànù bọ̀ òbó ẹ̀ ó jìn jù kànga lọ. Kò yé yín débẹ̀. Ẹlòmíì ọmú ẹ̀ ò dànù bọ̀ òbó ẹ̀ ok, tẹ́ bá parọ́ kí n máa wo àwọn pọ́n yẹn tí ọmú wọn kì í dúró most of the time. Kàtàkì pé wọ́n ṣe sọ́jú àbí wọ́n ṣe sọ́jú gan, ẹlòmíì ọmú ẹ̀ máa dúró but ìwo ẹ̀ báyìí tẹ́ bá fọwọ́ méjì sí báyìí tẹ́ fà á báyìí kẹ́kọ̀ọ́ orí ọmọ méjì lè gbàbẹ̀ jáde at once. Kí lẹ wá ń pọ́nlé? Ẹlòmíì wà, obìnrin míì wà genetics ní ọmú ẹ̀ fi dànù. It's not pé ìranù. Obìnrin míì wà ó ṣàbíamọ lọ́mú ẹ̀ fi dànù. Àti iṣẹ́ mọ̀, this is 2026. As women, ó yẹ ká understand pé ẹlòmíì genetics ni. Obìnrin míì wà tó bá lóyún kò ní stretch marks. Obìnrin míì wà kò tiẹ̀ lóyún gan, gbogbo stretch mark ti bára ẹ̀ jẹ́. Genetics ni. Ó dàbí ọ̀rọ̀ àǹtí mi Ṣọlá pé tó sọ pé genetics ni skin tag tó ní ara ìyá òun ló ti kó. Obìnrin míì wà tó bá lóyún báyìí gbogbo okó ẹ̀ máa tó bá máa bímọ báyìí gbogbo okó ẹ̀ máa flat ni. Obìnrin míì wà ikú ẹ̀ máa dànù ni, ó máa rí jágajàga kò tiẹ̀ ní ṣe rí. Kì í ṣe pé obìnrin ṣèrànù lọ́mú wọn fi ń dànù. Kì í ṣe bẹ́ẹ̀. Ó lè jẹ́ pé breastfeeding ó máa ń jẹ́ kọ́mọ obìnrin dànù. Ẹ jọ̀ọ́ ẹ kàwé díẹ̀ tàbí kẹ́ gbá research. Mi ò sọ pé àwọn tó ṣèrànù ọmú wọn kì í dànù, bọ̀ kì í ṣe gbogbo àwọn tó ń ṣèrànù lọ́mú wọn náà dànù. Ẹ má body shame ẹ̀. Ẹ má body shame ẹ̀. Kò sí nǹkan ìtìjú ń bẹ. Wọ́n bá ṣìjọ oníkálukú ó ń rùn náà. Mo ní ẹlòmíì ò ṣe threesome. Nǹkan tó ń gbá sí lára. Àánú ẹ̀ máa ṣe yín tẹ́ bá rí ni. Àwọn okó gan tó ń gbà. Ẹ máa rí pé ẹ̀ní lè gbà. Bí ilé ayé ṣe rí nìyẹn. Ó cast ni. Kò yẹ kó cast. Married couple máa ń record ara wọn nílùú yìí dáadáa, àwọn òyìnbó máa ń record ara wọn dáadáa. Mo ti rí lóríṣiríṣi. Ìyàwó gan ló fi hàn mí báyìí lórí fóònù ẹ̀. Ọ̀rẹ́ mi òyìnbó. Òun fún ara ẹ̀ ló tún fi hàn mí báyìí lórí fóònù ẹ̀. And to her it was fun. Èmi kàn wò pé ẹ̀yin má tún láyà o. Kí ni big deal? Kò sí nǹkan tuntun, kò sí nǹkan ìtìjú. Ṣebí bíbá ìlàwà títí wa Savage cast. Eléyìí ti cast. Another one àtúnṣe cast lẹ́yìn eléyìí. So kí la fẹ́ ṣe? Lójoojúmọ́ la fẹ́ máa sunkún ni. Wípé wọ́n dóra wọn. Kò bá ìdóra wọn lórí roof lórí páànù. Kò sí nǹkan tó fi ń ṣèyàn. As long as ilé ọkọ ẹ̀ ló wà. Kò dẹ̀ sí bẹ́ẹ̀ ṣe fẹ́ twist story òun. Àgbèrè tó ṣe tẹ́lẹ̀ ní January ló ṣe ó ṣe ni. Ọkọ tó fẹ́ sílé ló sì wà nínú fídíò. Nǹkan tó fi jàre yín ni. Ọkọ tó fẹ́ sílé ló wà nínú fídíò. Ẹ jọ̀ọ́ jẹ́ kọ́mọ ọlọ́mọ gbádùn ayé rẹ̀. Ẹ̀yin kan wà tó jẹ́ pé you can kill for any dick. Ẹlòmíì wà, obìnrin míì wà bó ṣe dàgbà tó. Ṣebí bíbá ìlàwà tí ìyá àjàrà bùkà sọ pé kí David kíní máa gbẹ̀yìn wọlé fóun. Tọmọ yẹn japa. Ó sọ pé kí David bó ṣe kéré tó kó wá máa gbẹ̀yìn wọlé fóun. Oníkálukú ló ń ṣèdọ̀. Tó bá ká mọ̀mọ́ lórí David ṣé wọn ò ní sọ mọ̀mọ́ ló kó pa ni. Pé ṣe fẹ́ ba ayé David jẹ́ ni. Oníkálukú ló ní deep thought desire. Mọ̀mọ́ ní deep thought desire fún David. Ó kọjá rádaràda.
so ṣé ẹ fẹ́ pa mọ̀mọ́ ni tó bá yẹ pé David náà lọ rún mọ̀mọ́ nígbà tí mọ̀mọ́ lọ tó wá bí báyìí tí David náà bá rún tó wá cast kí lẹ fẹ́ ṣe ẹ wò ẹ máa ń ṣe bí ọmọdé ẹ̀yin ará Naija ojú wa ti rí òbò wọ́n dóra wọn wọ́n rúnra wọn wọ́n ṣe kinní kan mo ní tẹ bá rí nǹkan eléyìí ò ń ṣe nǹkan kan ṣebí ẹnjìnìá Alagbo ni àti ìyàwó ẹ̀ tó ń tàgbò tẹ bá rí nǹkan tó ń pè ní swingler ṣé swingler ni àbí Ọlọ́run that is the most disturbing thing I have ever seen wọ́n dẹ̀ ń ṣe Naija èèyàn kan ti sọ fún mi rí pé wọ́n ń ṣe Naija that is the most disturbing tẹ bá sọ pé threesome is disturbing threesome is not disturbing in fact I feel like threesome is fun I feel it's fun I feel it used to strengthen marriage wọ́n tó bá ti kàkà kọ́kọ́ ẹ lọ ṣèrànù ń ta kò kúkú méyàn kan tẹjọ trust ara yín kẹ ẹ pé nǹkan tó ń wù ṣe nìyẹn bó ṣe ń jẹyán kó jẹṣu kó ń jẹyán kó jẹ̀bà kó jẹyán kó jẹ̀bà kó máa yán kó máa kìí sí kó máa yán kó máa kìí sí àwọn ló mọ̀ bọ̀ ṣe rí bí kan tèmi fẹ́ hámà ni pé wọ́n ní wọn ò lo condom ẹ̀ láyà ṣe ṣáà ti ṣe test kó tó di pé ẹ lọ rúnra yín bẹ́yẹn because wọ́n ní ẹ̀ lo condom wọ́n ní mi ò rí o mi ò parọ́ bí mo ṣe wà yìí mi ì rí tí bá rí màá sọ fún yín nǹkan tí mo rí mi ì rí mi ò dẹ̀ fẹ́ rí bọ̀ ọ̀rọ̀ tí gbogbo yín sọ ó ti it's more than enough for us to know mo ti visualize bó ṣe ṣẹlẹ̀ ní orí mi so kò ní ìdí kiri mọ́ kí ló tún kù téèyàn fẹ́ rí gbogbo ẹ̀ náà lẹ ti sọ náà ṣe ṣáàṣì test before and after the rírun pa ṣe test because that is very important too. ẹ wo nǹkan tẹ́mi máa sọ ni pé ẹ fi ọmọ ọlọ́mọ lẹ̀ ẹ fi ọmọ ọlọ́mọ lẹ̀ ẹlòmíì wà nù yín ṣúkà míì wà onídọ̀tí ni kí ló dé tó ò fi sí ilé ọkọ ẹ̀yin tẹ́ ń pín ọkọ lónídọ̀tí kí ló dé tí wọ̀ pé onídọ̀tí má wà ní ọkọ ẹ̀yin kọ́ ṣe lé ọkọ yín lẹ́wà wèrè la fi wo wèrè lórí social media ẹ̀yin tẹ́ ẹ̀ kì í ṣe olóòórùn tẹ́ ẹ̀ kì í ṣe onídọ̀tí tẹ́ ẹ̀ kì í ṣe aláìní tìjú kí ló dé tẹ́yìn gan wó kó kiri ẹ má dúró how many hours every night kan lẹ máa ń mú dídò tẹ́ máa ṣe wánkì ẹ dẹ̀ máa sọ pé celebrate ni kí ló dé tẹ́yìn náà ò fi sin ọkọ ẹ̀yin tẹ́ ẹ mọ́ ẹ kó ṣì ṣẹ́rí obìnrin pretend ẹlòmíì bó ṣe wà yẹn bó ṣe ń àtàkì Sisi Alagbo yẹn ó wù ú lọ́kàn ẹ̀ ó wù ó jẹ́ pé òun náà ń kú mọ́lẹ̀ ó wù ú lọ́kàn ẹ̀ pé ẹlòmíì ó láìkì kìíní yẹn burúkú but wọ́n máa pretend bíi pé àwa yà lè ṣerú nǹkan bẹ́ẹ̀ kí lẹ̀ lè ṣe wọ́n ní kó wá gbádùn ara ẹ̀ wọ́n sọ pé ò lè ṣe anything choice ẹni I have never done it before I don't think I will ever do it because I'm a jealous person I cannot see anybody riding my husband màá ti pàgò mọ́ ẹ lórí kó tó ṣọmọ kí tó rántí pé tírísàn la máa ń ṣe èmi rúùtù abọ́kọ̀kú lèmi so mi ò ní kí ló máa ń pè mi ò ní peace bẹ́yẹn kí n rí ẹ lórí ọkọ mi kí n wà ń bẹ́ẹ̀ o I cannot obìnrin míì wà tó jẹ́ pé ó máa sọ pé kọ́kọ́ ẹ máa dó obìnrin míì wà fantasy ẹ̀ ni pé kọ́kọ́ ẹ máa dóyàn kó dẹ̀ máa wo àwọn méjèèjì no you guys need to travel more and explore obìnrin míì wà òun àtọkọ ẹ̀ wọ́n jọ máa plan pé kọ́kọ́ ẹ dóyàn kóun dẹ̀ máa wò wọ́n á dẹ̀ máa touch ara ẹ̀ to that. ẹ wo nǹkan tẹ́ ẹ̀ mọ̀ lẹ́ẹ̀mọ́ ṣé ti kàwé tó ń pè nǹkan Kama Sutra rẹ̀ tó bá kà wàá rí i pé kò sí nǹkan ìdọ̀tí page 1 làwọn page 1 làwọn Sisi Alagbo ṣe yìí ṣe máa ń many pages tó wà nù Kama Sutra ni ṣe máa ń many position tó wà bẹ́ẹ̀ ni ṣe ló dàbẹ̀ nípa o ti gbọ́jọ́ ọkú nípa ọjọ́ yẹn tó bá ṣe tán báyìí òkú nìyẹn ọmọbìnrin kankan ló bá 100 men sọ àbí ṣé 1000 men ni ṣáyé parẹ́ ni èèyàn ṣe 3 péré obìnrin 2 ọkùnrin kan tó jẹ́ pé nǹkan tó ti ya jẹ̀jẹ̀ àwọn ọmọ 20 gan ṣe like for fun ẹ̀yin ṣe wàá gbé sórí wọ́n ní dàtí ni bẹ̀yìn lẹ máa kiri dòbòbò lálálẹ́ ẹ máa wọ ayé tiyín ti bàjẹ́ ju ayé Sisi Alagbo lọ ayé tiyín ti rún ó ti làbà ẹlòmíì báyìí ọkọ ọlọ́kọ ló máa mú picture ẹ̀ báyìí
tó máa pe orúkọ ẹ̀ ní kíkan. Ẹlòmíì ọkọ ọlọ́kọ ẹ̀yin tẹ́ sọ pé ẹ lè ṣe tírísọ̀mù, èèyàn tó ń doyín single mother ní èèyàn tó ń doyín ṣèbí èèyàn kan ló ń fẹ́ ṣèbí èèyàn kan ló ń do èèyàn kan wà nílé ẹ̀ náà ṣé kìí ṣe dìsẹ́ moko ló fi ń doyín technically iṣẹ́ ẹ̀ ti ṣe tírísọ̀mù ni bó ṣe ń rí ìbọn ìyàwó ẹ̀ lóbò ló ṣe ń rí ìbọn ìwọ náà lóbò ẹ máa kúrò ní ọkọ ẹ tún máa lọ máa ṣe ìyàwó married man wéré àní iṣẹ́ ráwọn obìnrin pretender ló pọ̀ jù lánàá tọ́wọ́ wọn bá gbá ẹnjìnì Alagbo mú gbogbo fùrọ̀ ẹ̀ tẹ́ sọ pé ó dàbò ní kúrú náà yẹn pé kò fi kírìmù pa pé gbogbo ẹ̀ funfun wá àwọn ló máa ka wọn sí báyìí tó máa wà obìnrin wọ́n máa dá wọn lóhùn tó bá ti dé ẹ I'm a saint mi ò kì í ṣe bẹ́ẹ̀ irọ́ ni wọ́n ta ni ò láìkí okó ṣé ẹ̀yin lè gbàdúrà kan náà yọ̀rọ̀ okó kúrò láyé yín ṣé ẹ lè gbàdúrà ẹ̀ kí ni mo mọ̀ wọ́n dá quest ṣé ẹ lè gbàdúrà ẹ̀ pé kọ́ náà yọ̀rọ̀ okó kúrò ní ọ̀rọ̀ ayé yín ó yá I'm single mother I'm a single I don't need men kí ni dídò ṣe lábẹ́ pílò ó gbé bible sábẹ́ pílò dídò oríṣiríṣi 3 sides wọ́n ní rose wọ́n ní black wọ́n ní blue wọ́n ní pink wọ́n ló ní hammer wọ́n lọ́lọ́bẹ wọ́n ló ní kùkù kí ni ẹ̀ ní ṣé kò kúkú bẹ́tà kéèyàn kan rún ẹ̀ ju kó o ní varieties of dídò wọ́n á sọ pé èwo la máa lò lálẹ́ yìí ẹ wá ń pààrọ̀ ẹ̀rẹ́ ní pààrọ̀ aṣọ ẹ kó ṣì Adébíyìnpé kọ́ ló tó yá mi yá ní èjì ẹ̀yẹ ni ẹ gbàdúrà pé kọ́ náà yọ̀rọ̀ okó kúrò lọ́rọ̀ ayé kò sí saint ní anywhere kò sí saint Sisi Alagbo tútù ṣe mákọ̀ rìkọ́ọ̀dù ààrẹ ló bá tán ẹ rò pé gbogbo threatening ẹ gbogbo kíní tẹ̀ ń sọ ṣe sọ pé kò ní ìdókò ni ó sì lè dókò mọ́jú gan bá ṣe ń sọ̀rọ̀ ṣe sọ pé kò ní ìdókò ni ó lè fi kanra mọ́ okó òun kanra mọ́ okó ẹnjìnì Alagbo fi ìkanra dópa pé ṣó ti rí ìwọ ló bà tèmi jẹ́ fi ìkanra lẹ́fí ń ṣeré lẹ́fí ń ṣeré ẹ wo one thing tẹ́mi wá sọ nìyẹn má jẹ́ kí anybody máa pẹ̀kọ́ tọ́nà fún yín pé you are bad you are ṣèkínní kan if you are not without a sin be the first to cast the stone bí Jésù ṣe sọ ni ìyàwó ilé tó ti kó fọ̀mí ilé ọkọ kan sílé ọkọ kan tún ilé ọkọ kan tún mẹ́wàá lákàlásán fún ara ẹ̀ ṣé lè tó ń kó kiri ṣé kò wọ́ọ̀sì ju tírísọ̀m kí ló fẹ́ pe ti mẹ́wàá rárá ẹ̀ fọ́sọ̀m ọkùnrin 4 lórí ìwọ nìkan every year ló ń pààrọ̀ marriage kí ló fẹ́ pe tiẹ̀ yẹn ṣé yẹn wọ́ọ̀sì ju tírísọ̀m ẹ̀kan péré àbí ọkọ tó ń fẹ́ kò níyàwó lé ṣé ọkọ tó ń fẹ́ ṣe kò níyàwó lé ṣe bí bó ṣe ń rí ìbọnú ìyàwó ẹ̀ ló ṣe ń rí ìbọnú ìwọ náà so kí ló wá fẹ́ parẹ́ ẹ lé lórí ẹ wo àbí okay ọkọ ẹ tí ò tiẹ̀ fẹ́ yàwó kejì ṣe bó ń dóbò ń tà kò dẹ̀ kí ń lo ọ̀rá àdábòbò bẹ́ẹ̀ ni gbàwá láàrin ṣèbó ní girlfriend síta tó ń dó tó dẹ̀ máa kó ìfẹ̀ṣọ̀ wá bá ẹnu ilé ṣé o ti by force ṣé o ti ṣe threesome ṣe rí àwọn atẹ́ni wá mú báyìí lẹ́ máa rò pé kíní bọ̀ tẹ bá gbọ́rọ̀ mi dáadáa ẹ máa mọ̀ pé reality wà mí kò sí nǹkan tuntun lábẹ́ ọ̀rọ̀ ẹ kàn fi frustration yín lé Sisi Alagbo lórí there's nothing new there's nothing bad wọ́n ti pẹ́ tán ti ń ṣe ibì kan náà kan ló ti kọ́ ni ó dẹ̀ wù wọ́n ṣe ni ó dùn wọ́n hàn méjèèjì wọn lẹ́ ṣe dáadáa I think they did it well because the way people are ó bad o but ibi ice block yẹn ni ò yé mi light mi because tómi tútù gan bá kọ́ ẹ̀ lóbò tó bá ń ṣọ̀dẹ̀ gan ice block mo fẹ́ try tó ní ice block yẹn ìyẹn gangan ni ò tí ì yé mi ọlọ́run máa ṣàánú èèyàn báyìí o ṣé báwo ló ṣe ṣé ó máa ń ná ọmọ ẹ̀ ní because I don't ṣé òkú náà fẹ́ ice block sí ní àbúgbò èèyàn lẹ̀ ní ṣebí àwọn làtí àti ilé Soso ṣèbí wọn sọ pé ice cream náà máa ń kọ sórí okó èèyàn lẹ̀ nìyẹn kí ló fi ń ṣe yẹn but èmi ò lẹ́mìí threesome mo jowú ju anything lọ mi ò lè ṣe threesome pẹ̀lú ọkọ mi but mi ò lè condemn anybody tó bá ṣe do whatever pleases you ọlọ́run fún wa ní free will tó bá jẹ́ pé inú mọ́tò èmi àtàlájí ti rúnra wá nu mọ́tò rí bẹ́ẹ̀ ni kátẹ́ tó márì ni bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé inú mọ́tò fantasy èmi àtọkọ mi nìyẹn àrùnra wá nu mọ́tò báyìí kí ló fi ń ṣèyàn ṣáyé parẹ́
ṣùgbọ́n kọ́ mi tí ò bá dẹ̀ fẹ́ mi náà kò fẹ́ mi gbà yẹn náà ni bọ́ arúnra wa ká tó má rí nínú mọ́tò. That is it. It's called life. What's the big deal? ṣé Sisi Alagbo tó bá yẹ kó Sisi Alagbo ti dàgbà ló ṣe wàá ṣe tírísọ̀m lágbàlagbà bá sọ pé tó bá yẹ kó ti tó ru mọ̀mọ́ yín yẹn a sọ pé àwọn ò tiẹ̀ ní tìjú ọmọ kékeré ọmọ tí action pọ̀ lára ẹ̀ bẹ́yẹn tani ẹ kó change ways ẹ jọ má change ways ẹ o má change jọ nítorí ọlọ́ má change tó bá change ways ẹ your marriage will be boring má change ways ẹ nǹkan tó kọ ẹ bá fẹ́ ló gbọ́dọ̀ bá fẹ́ ìwọ tó ò bá rún ọkọ ẹ ẹlòmíì má bẹ́ẹ̀ rún tí ò bá ṣe tírísàn pẹ̀lú ẹ ó máa ṣe pẹ̀lú ẹ obìnrin míì ń ta ẹ jókòó síbẹ̀ kẹ́ máa ṣe bí wèrè ó máa ṣe pẹ̀lú obìnrin míì ń ta mẹ́wàá láká she is doing tírísàn by force bọ́kọ ṣe ń rí ìbọ ìwò ìyálé kọ́ ló ń rí ìbọ ìwò tiẹ̀ ṣebí ilé ọkọ ló wà bẹ́ẹ̀ ni ọkọ bá lọ wọ́n ti ṣe timetable wọ́n ti ń rotate ẹ̀ Monday to Wednesday to kínní ọ̀dọ̀ tiẹ̀ náà máa sùn so gbogbo you have done threesome by force not by choice but by force so let the girl breathe ẹ jẹ́ kó breathe ẹ jẹ́ kó gbádùn ara ẹ̀ èèyàn lè dóko lọ́rùn ilé ayé náà láti máa dóko ẹ fi àgbo gbogbo kéde big deal kéde big deal tẹ́lẹ̀ fẹ́ para yín pápá action wọn lọ́mọ lára o ó pọ̀ lára o tẹ́mi gan àwọn ò ní wéèrè tó yẹn ẹnu nìkan lání ẹnu lání bíi tájà kara mọ̀ pé ẹ̀wọ̀n ẹ má jẹ́ àsọ̀rọ̀ ẹ ṣàjẹ́ ṣóṣà ti yé ẹ̀fọ́ ọmọlọ́mọ lẹ̀ ó ti ṣe mistake ni ẹ kò ní ṣerú ẹ̀ mọ́ ọjọ́ mi ti curtain ti window ti lẹ̀kùn gbogbo fóònù páàkì ẹ̀ kó sínú omi àbí kó sínú bóò kó dé pa kẹ̀dẹ̀ gbádùn ara yín kẹ̀dẹ̀ kúrú kí ló fi ń ṣèyàn bẹ́ẹ̀ ni kò sí nǹkan tó fi ń ṣèyàn ojoojúmọ́ náà ń fọ́ọ̀kì bẹ́ẹ̀ ni ojoojúmọ́ làwọn èèyàn ń dóko wọ́n jẹ́ wọ́n tán ẹ̀